بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa ti alẹ́ òní. Kí Ọlọ́run bá kí ó ṣe àlékún ìmánì ẹnìkọ̀ọ̀kan wa. Èyí tá a fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ ní abala an-nadhra ash-shar'iyya li ba'd al-masail al-fiqhiyya al-matruha. Náà ni abala ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ tashabbuh ar-rijal bin-nisa wa tashabbuh ar-rijal wa tashabbuh an-nisa'i bir-rijal. Kí àwọn ọkùnrin máa kọ́ sí obìnrin, káwọn obìnrin náà máa kọ́ sí ọkùnrin. A ti mọ̀ wípé eléyìí nínú Sharia Islam èèwọ̀ ni. Islam sì lè wọ̀ kí ọkùnrin máa kọ́ sí obìnrin, kí obìnrin náà máa kọ́ sí ọkùnrin. Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún nínú ọ̀rọ̀ tí a bá nínú Sahih Bukhari tí wọ́n gbà wípé Ànábì ó fi àwọn tí wọ́n máa kọ́ sí obìnrin àbóbìnrin tí wọ́n kọ́ sí ọkùnrin ó fi hàn sí pé la'ana Rasulullah sallallahu alaihi wasallam المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال. Ànábì ó ṣẹ́bi lù wọ́n, ó fi hàn sí pé àwọn ni àwọn tó jẹ́ pé wọ́n ń kọ́ sí obìnrin tí ń ṣe bí ọkùnrin àbọ́kùnrin tí ń ṣe bí obìnrin. Àní pé ìmújìnà síkẹ̀ kó máa wà fún wọn, lọ́wọ́ kó máa jìnà síkẹ̀ o. A rí pé tí ó bá sírù nǹkan báyìí, tí a rí pé nǹkan tó léwu ni, àbí ò lè wíru ọ̀rọ̀ báyìí. Àmọ́ lákòó ìbá jẹ́ pé a lè mọ̀ pé nǹkan tó léwu fún èèyàn ó ní ó jẹ́ pé wọ́n ṣe léèwọ̀ kí obìnrin máa kọ́ sí ọkùnrin àbí kí ọkùnrin náà máa kọ́ sí obìnrin níbi ìmúra kò dáa pàápàá. Ó fi jẹ́ pé kí ọkùnrin kó máa fi nǹkan etí àbí kọ́kùnrin máa di irun, tá a mọ̀ pé nǹkan yìí nǹkan ẹ̀sà ni fún obìnrin, èèwọ̀ ni o. Bákan náà àwọn nǹkan tó jẹ́ pé àwọn nǹkan yìí pọn obìnrin, ọkùnrin gbọ́dọ̀ máa wọ̀. Bákan náà nǹkan tá a mọ̀ pé nǹkan ẹ̀sà ni fún ọkùnrin, obìnrin gbọ́dọ̀ máa wọ̀. Tí a bá rí nìkan náà méjì tí ń wọ nǹkan yìí, wọ́n tó wọ́n sí pé ìpè tán mẹ́sàn án tó sẹ́ yóò máa bá àwọn ẹni bẹ́ẹ̀. Ó jẹ́ pé tí Islam bá sọ pé nǹkan yìí nǹkan burú ni, àwọn ẹni òfò ni wọ́n ń ṣe nǹkan báyìí, ẹ gbọ́dọ̀ jìnà sí. Torí pé èèyàn kò fẹ́ ṣòfò gbọ́dọ̀ ní sálẹ̀ ní òfò. Tí wọ́n bá sọ pé nǹkan yìí ẹni tí wọ́n bá ń ṣe ìmújìnà sí ìkẹ́ Ọlọ́run kó máa bá wọn, ẹ gbọ́dọ̀ jìnà sí. Torí pé ìkẹ́ Ọlọ́run ọmọ èèyàn ní bùkátà sí pọ̀ jù. Gbogbo àsìkò pátá èèyàn ní ìdí kó máa rí ìkẹ́ Ọlọ́run bá kó máa yọ àánú kẹ́ rẹ̀. Ó jẹ́ pé àwọn nǹkan yìí a gbọ́dọ̀ jìnà sí. Ká jẹ́ pé àní máa lo nǹkan ọkùnrin tó jẹ́ pé obìnrin ni, ọkùnrin náà ò ní máa lo nǹkan obìnrin, kálukú máa lo nǹkan tiẹ̀. Gbogbo tó lọ ń dá fún kálukú ó ti tó. Lábala ilé náà wá ní kí obìnrin àbí kí ọkùnrin kó máa lé làálì. Wọ́n sọ pé làálì nǹkan ẹ̀sà ni fún obìnrin. Obìnrin náà gbọ́dọ̀ wá àbí ọkùnrin gbọ́dọ̀ wá máa lé làálì kó máa lé báwọn obìnrin ti máa lé sọ́wọ́ tí wọ́n máa ṣe ẹ̀wà sí ọwọ́ àbẹ́sẹ̀. Èèwọ̀ ni fún obìnrin. Ọkùnrin náà kó náà máa ṣe bí obìnrin ti ń ṣe. Ẹ̀sà ni làálì jẹ́ fún obìnrin. Ihun tó lè mú ọkùnrin lò ó kó jẹ́ pé ó fẹ́ irùngbọ̀n tó funfun, ó fẹ́ fi sí i. Torí pé àkúmọ̀ pé Ànábì sọ fún wa wípé ghayyiru shayb wajanibu sawad. Ẹ bá ní ewu ó lè fi làálì ó lè fi dáì rẹ̀. Ṣùgbọ́n ohun tó jẹ́ black ó gbọ́dọ̀ jìnà sí. Torí tí wọ́n tó ń fi ohun tó black yìí sí tó sì jẹ́ pé ewu ni, ìtànìjẹ ń bẹ. Ohun tí Ànábì ní ká ṣe ni pé kéèyàn ò yí padà tí èèyàn bá fẹ́ nínú tó mustahabu ni
ní tó dáa tí èèyàn bá ṣe ó dáa ni kì í ṣe pé nǹkan tó jẹ́ bí ọ̀ranyàn àbí tí èèyàn bá ṣe ó dẹ́ṣẹ̀ o tí wọ́n fẹ́ ó lè yí padà eléyìí ni àǹfààní tọkùnrin lè ní láti jẹ́ pé yóò kún ó lo làálì ó tún wá rọrùn fọkùnrin tó jẹ́ pé bá jẹ́ pé wòsàn ló fẹ́ fi ṣe bẹ́ẹ̀ nǹkan mú lọ́wọ́ ní pé làálì ni kò fi sí àbí lẹ́sẹ̀ ní pé làálì ni ó fi sí àbí láyè tó bá wà lára rẹ̀ eléyìí kì í ṣe tí ó burú fún un torí pé làlórí ló ti lọ bí kó lò fún wòsàn wọ́n tún sọ pé ọkùnrin ó lè lo làálì ní ìgbà méjì táwọn fẹ́ kọ́ fi sí irun ẹ̀ tó ti di funfun tàbí pé ó fẹ́ fi ṣe ìwòsàn bóyá ó fẹ́ fi ra ibì kan tó jẹ́ pé ibẹ̀ ó ní ìdí láti fi ṣe ìwòsàn ńbẹ̀ eléyìí kò sí tó burú ńbẹ̀ àmọ́ tó pé tí ó gé bí ìtọ́wọ́ obìnrin ní eléyìí kò bá ojú mu èèwọ̀ sì ni fún ọkùnrin kó máa ṣerú rẹ̀ a sì mọ̀ pé nǹkan báyìí tí Ànábì wa ti kọ ọ̀kan fún apá àgbọ̀dọ̀ ṣe ó túmọ̀ sí pé ó ti wọnú kàbáyìrì nù kàbáyìrì ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ̀ gbọ́dọ̀ jìnnà sí wọ́n lọ́kọ́ ṣàánú gbogbo apáta o ẹ jẹ́ ká ṣe àkíyèsí àwọn nǹkan yìí àti bá ń ṣe ẹ jẹ́ ká ṣe wáàsí fún wọn kí wọ́n jáwọ́ ń bẹ̀ wọ́n lọ́bàá yóò ṣàánú ní kọ̀ọ̀kan wa o Allahumma salli ala Muhammadin wa sallim.